Hello ọmọ Yorùbá, ọmọ Odùduwà, òkè gbogbo wa níbikíbi tí ẹ bá wà tẹ́ láǹfààní láti máa gbọ́ mi lówùúrọ̀ yìí. Ilé yín ò ní jóná o, odò ayé ò ní gbé yín lọ torí pé odò lẹ́bí ó sì ṣòro wẹ̀. Yorùbá fẹ́ jáde láàárọ̀ yìí, ọ̀kan gbòógì inú ọmọ Odùduwà fẹ́ sọ̀rọ̀ làákàyè. Ọ̀rọ̀ pàtàkì tí ń kọjá lọ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ẹ gbọ́ Yorùbá ṣe pòwe ọ̀rọ̀, wọ́n ní ẹlẹ́dìí kan tára rẹ̀ ò yá, àwọn abilérè wọn ní kí ló fẹ́ jẹ, ó lóun fẹ́ jẹ díẹ̀. Ìbíjà bá ti pẹ́ díẹ̀ yẹn kan fún tó bá ti tán náà ló tán mọ́. Ọmọ Yorùbá, ẹ̀yin kan wà nínú wa tẹ́ ẹ yọ̀lẹ̀, àwọn kan wà nínú wa tí wọ́n gbójú lógún, àwọn kan wà nínú àwọn ọmọ Yorùbá tí bàbá wọn ti ṣe làálàá kalẹ̀ tó jẹ́ pé wọn ò fẹ́ ṣiṣẹ́ kankan. Ẹlòmíì gan gbàdúrà kí bàbá òun ó kú kó lè rógún jẹ. Àwọn àwòlẹ̀ wọn ń ta ilé fún, àwọn àwòlẹ̀ ń tọ̀nà fún, àwọn àwòlẹ̀ ń ta gbogbo nǹkan wọ̀nyí fún, ẹ̀ ń tà á fáwọn ọmọ àjòjì, ẹ̀ ń tà á fájòjì ènìyàn. Sọ wá burú jù ní tọ́lọ́run bá gbé àsìpò, àmà ní yàyàkuyà, àmà ní ya wèrè, àmà ní ya tí ò dáa. Ọmọ Yorùbá làákàyè mọ̀ wá ń bì, lọ́yà máa ń bẹ, adájọ́ wà, businessman ń bẹ, dókítà wà. Ọlọ́run ló mọ iye professor tí ń bẹ lẹ́kìtì, èyí tí ń bẹ lọ́ṣun, èyí tí ń bẹ lẹ́gbàá. Ọba aládé ń bẹ ńlẹ̀ torí wọn pé tí wọn mọ̀rọ̀ sọ tààrà wọ́n sì máa gbé kalẹ̀. Àìmọye àwọn bàbá tó mọ̀ tán tí wọn ò sì ní fi gbàkàbọ̀kan nínú, wọn ò ní parọ́. Nígbà bá wa mú gbogbo property tá a tà fún àwọn àjòjì, kàtí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba. Láìpẹ́ yìí tí wọ́n ń gbọ́ pé ọgbọ́n ṣe dá sómi, bí wọ́n ṣe travelist wọn, I'm not a travelist man, but káàkàbára wa sọ̀rọ̀ wípé àwọn ogún wọ̀nyí Ọlọ́run ló fún wa o. Ọlọ́run filẹ̀ jíǹkí wa, bàbá wa fẹ́ dọ́gbọ́n sí ẹ̀ ṣe jẹ́ àdọ́gbọ́n rẹ̀, ẹ̀ ṣe jẹ́ àmọ́ bí tí à ń lọ, ẹ jẹ́ àmọ́ bí à ń lọ, ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Ẹ dákun ẹyẹ èèyàn wọ̀nyí, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ kó tó di fẹ́ jáde láyé. Ikú ò dọ́jọ́, àrùn ò sì dóṣù. Ẹ gbádùn Yorùbá, Ọlọ́run jẹ́ àjọgùn lẹ́mìí torí pé dí Ọlọ́run òun náà lẹ́nu kọ̀ọ̀kan wa. Bàbá bá là wà láyé àní lè sòótọ́, òtítọ́ àwọn nǹkan kan ń bẹ tí ó kàn yẹn, àwọn nǹkan kan sì ń bẹ tó kàn ènìyàn. Wọ́n fa àwọn ilé kan hàn mí nínú fídíò kan nílùú Ìbàdàn. Àwọn bàbá jagunjagun, àwọn alágbára ayé, wọ́n mà ti kọjá lọ. Inú ilé ẹlòmíì ti bu, ó ti bu táà, koríko tí ń hù nínú yàrá tó lè wọ̀, tó jẹ́ pé tálayé bá jókòó níbi tó wà ga àti kọjá ń bẹ ó dìjàgbọ̀n. Kábíyèsí, iná dilẹ̀ lẹ́yìn àsunsun jẹ. Ọjọ́ kan ń bẹ téèyàn ó dijú, téèyàn ò ní lè gbà pamọ́, kò ní lè gbẹ́sẹ̀. Ẹ wá fi nǹkan rí lẹ̀, kí ló dé? Ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín. Àwọn nǹkan wọ̀nyí ká mi lára díẹ̀. Àti ìlú òyìnbó, òun lẹ̀gbọ́n mi ká ti pè mí. Ó ní ọ̀rọ̀ àgbà, ṣé nǹkan kan nípa tí ń ṣẹlẹ̀ nílùú yìí, pàápàá nílẹ̀ Yorùbá. Wọ́n bọ̀ wá nílẹ̀ Yorùbá nísìsiyìí tí ò sọmọ àjòjì rẹpẹtẹ. Àdúgbò tí wọn bá sì wọ̀ wọ́n wọ̀ gbé ni. Ẹ má ti wá wọ bẹ̀ ṣe wọ́n lọ rẹ̀ máa kó ọmọ wọn ara wọn wá ní méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá. Ẹ̀ lè wá ṣe training ni, this one na my brother, this one na my brother, tí wọ́n fi kún bẹ̀. Bí a bá rí ibì kan gbà bóyá ṣọ́ọ̀bù ni a gbà, wọ́n lè gbà bí mẹ́jọ bí mẹ́sàn-án bí mẹ́wàá. Bó ṣe ẹ̀yà bòmí náà ni wọ́n sáà ti wá kún, wọ́n ti bọ̀m̀bádì ilẹ̀ Yorùbá báyìí. Àti ń gbénu gbó, àwọn èèyàn ò lè lóko tààrà mọ́, ẹ̀rù ń bà wọ́n. Èyí tí ò lè lóko, wọ́n ọ̀rọ̀ tó tó jẹ́ pé náà ló gan wọ́n ń kógun jà àwọn èèyàn. Wọ́n á máa àwọn èèyàn wá dú wọn láì ṣẹran. Mi lè worú fídíò báyìí. Mistakenly wọ́n sẹ́ndì kan mọ́ lọ rèé wò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ jẹ́ kò jẹ́ ìdìbò, ó jẹ́ bànújẹ́ ọkàn. Inú mi ò dùn. Ẹ ní bọ́wọ́ o, ẹ ò ní ṣìrìn. Tó bá jẹ́ pé èèyàn bá nílé,
bóyá rẹ́ńtéèjì ló ń gbà ṣébí kébi má bàa fi pa ni èyí tó ṣe kókó jù lé ayé nu gbogbo tó bá dẹ̀ ti fẹ́ ṣe táṣírí rẹ bá ti bò kí ló tún kù ń bọ̀ bá mú tọ́ ọba ta 20 million tọ́ ta ní 10 million kódà kọ́ ta 100 million owó àmọ́ tán o ìtọ́nà bá fún èèyàn ní ìtàn orí ọ̀fẹ́ ọlọ́run ní ìtàn ẹ̀já fẹ́ràn ara wa ọmọ Yorùbá ẹ̀yin ọba ẹ bá dá sọ̀rọ̀ yìí èyí tó bá ṣe é tà wọ́n lè tà á àmọ́ àwọn kankan ń bẹ tó jẹ́ pé ní bẹ́ẹ̀ bá tà ẹ mọ bí ẹ tà sí ẹ mọ bí tí ó lọ ọ̀rọ̀ mi ò fẹ́ pọ̀ lónìí mo kàn fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ ká fi kọ́gbọ́n kí yẹ ọmọ bá jẹ àwọn ọmọ wa lẹ́yìn wa ọ̀la ni ojú ò ní tì yín o ojú ò ní tì yín o pẹ̀lú ògùn Ọlọ́run ẹ rí agbéraṣíwèrè sí ipò sípò ọlá àwọn ọlọ́rọ̀ jókòó sí ipò ẹ̀yìn wọ́n gbé aṣiwèrè sípò ọlá àwọn ọlọ́rọ̀ jókòó sípò ẹ̀yìn òun ni mo fẹ́ fi bá èèyàn mi sọ̀rọ̀ lénìí Yorùbá lẹ́yìn náà o Yorùbá ni yín nígbà bá gbé aṣiwèrè sípò ọlá bó lẹ́sìwèrè ṣe dépò ọlá èèyàn tó wá kí ẹ nílé tó yí má dáadáa ní àtọ̀bẹ ó mú dàdá ní ó kó gbogbo ẹ̀ dání sóhun lógún ní ẹ wá ń bi léèrè pé kí lè fẹ́ fi lè ṣe olóyún kò dání náà ni ọkọ̀ dání náà ni ìwọ́ta lọ ń jà tó ọkọ̀ dání bí wọ́n bá dẹ̀ mú bíléèdì dání tí a bá rí lápò rẹ̀ wọ́n lè mú ẹ ọlẹ́ fi pàṣẹ bíléèdì yẹn gan kó fi dọ́gbọ́ ẹ̀wọ̀n tọ́ bó ṣe jẹ́rìí o ẹ jẹ́ ká na sùúrù sí o nítorí wípé Ọlọ́run ní ó ṣe lórí gbogbo ẹ̀dá èmi ò bá rọ̀ yín mi ò pẹ́ ṣe tó gún o mi ò pẹ́ ṣe ta property yín àmọ́ ẹ̀mẹ́ni tẹ́ tà fún bàbá wa torí owó tá a bá ní gbogbo nǹkan lẹ̀ Yorùbá la fẹ́ sọ di fọ́tì àlejò ó léwu díẹ̀ o ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu mi yẹn ó léwu díẹ̀ ewu tó wà ń bẹ̀ kò sì kéré gbádùn mi ọmọ Yorùbá ojú òní ti gbogbo wa o lágbára lọ́wọ́ Elédùmarè ṣe rí à ń pariwo náà ni a sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ làákàyè oríṣiríṣi iléeṣẹ́ ló sì wà kí n kí ẹ̀gbọ́n mi kan pàtàkì aláṣẹ Maridon Hotel ẹnjìnìà Olúṣọlá Olúwaníṣọlá ọlọ́ọ̀fẹ́ àwọn náà ni Maridon Hotel tó jẹ́ pé tí ẹ bá fẹ́ ṣayé ẹ fẹ́ jayé ẹ kàn sí wọn jẹnẹrétọ̀ wọn wà ń bẹ̀ 24 hours ní iná wà ń bẹ̀ rẹpẹtẹ kò sí yàtọ̀ pẹ̀lú Grand Joy Hotel náà lẹ́yìn náà bá débẹ̀ ẹ jayé ẹ ṣe gbogbo ẹ sùn dáadáa security wà 24 hours wọn náà ní náà tí wọn níbí lágbára Ọlọ́run tẹ bá fẹ́ ra mọ́tò tó dáa tó dùn tó jẹ́ pé mọ́tò náà in fact ó lágbára àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí ni ká gbà pé ni la rí Adékànbí Autos wọn kalẹ̀ síbo wọn kọjá bẹ́ẹ̀ èèyàn pàtàkì ni wọn lẹ́nu oníkànlá tí gbọ́kàn ń nígbà mìíràn máa ń wà á máa ṣe bẹ́ẹ̀ yóò sì máa dùn ẹjọ́ sà Mr. Adékànbí Autos Motors wọn wà lọ́dọ̀ mi níbí ẹ dákun ẹ bá ń kára lé. ẹ káàárọ̀ à ń kí yín jáde gbogbo Nàìjíríà à ń kí yín lókè òkun à ń kí yín nílùú Nàìjíríà o. ohun Adékànbí lẹ̀ ń gbọ́ ẹ̀ àwọn mọ́tò ni wọ́n ń ta ẹjọ́ níbo ni ọ̀dọ̀ yín wà àti pẹ̀lú mọ́tò wo lẹ̀ ń ta. kò sírú mọ́tò tẹ́ ń fẹ́ tẹ́ wá dọ̀dọ̀ àwa ta yàn lérí à ń ta Toyotas à ń ta Honda àti ń ta Hyundai so ROS òkè àná àwọn pickup náà ní lólówó kékeré àní lólówó ńlá so ọ̀dọ̀ wa wà ní kìlómítà 19 Agége Motor Road ní ilé Zik bus stop ní Ìkẹjà ẹ ṣé gan-an. ẹ bá wá fẹ́ pe Adékànbí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sórí 08037373538 lẹ́ẹ̀kan sí 08037373538 pẹ̀lú 07055018680 ẹ̀yin ọmọ Yorùbá orí wa ò ní gbàbọ̀dì ojú òní tí bí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ ẹni tó pín ogún ó dàbí ẹni tó gún gbé o ẹ má rò pé bóyá mo lẹ́sẹ̀ ta property yín o ṣùgbọ́n mo fẹ́ ká wo ẹni tá a tà fún ká sì rí pé èèyàn rere ni torí pé kí ni Ọlọ́run ló ní déédéé bí mo ṣe ń gbà ládùúrà láàárọ̀ yìí ẹ̀mí yín ó gùn o
ojú òsì ní tì í fún ìkìlọ̀ pàtàkì fẹ́yìn tẹ́ wà lókè òkun tí wọ́n ń fowó ránṣẹ́ sílé ẹ̀yẹ kówó wọn jẹ́ wọn máa ní ẹ̀fì kọ́lé èmi náà pẹ́ ṣe jẹ́ ń bẹ́ o àmọ́ ẹ̀ máa rántí pé ẹni tí ń wà ní òtútù ká ju òtútù ká lọ ojú òde ti gbogbo wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá ní nǹkan kan tàbí kejì láti bá mi sọ àbí ẹ fẹ́ ní ṣíṣe bóyá ìgbéyàwó òkú àgbà ìṣílé ọjọ́ ìbí ẹ pè mí sórí 08060974167 08060974167 bàbá ọ̀rọ̀ àgbà ń kí yín ó ní ẹ ṣé ẹ ti ń tẹ́tí sí wa.